Thank you for today. Thank you for this day. Thank you for your grace. Oh, make it a bad thing. Your balance. Aṣíwájú ohun gbogbo ẹ̀yin ní tó kàn. See my life, oh, Lord I'm grateful. My testimony, by your grace, oh. Ọ̀gbẹ́ni níta kẹ́rù ọ̀pọ̀ níta, oh. Ọlọ́run mi, my God bọ̀ ọ̀tá, oh. Bàbá ṣe mí láàánú mo ríre gbà mọ́bìnrin ṣe ń lọ sí parí mo ríre gbà mo kí yín o lọ́kùnrin lóbìnrin mo kí yín lọ́mọdé lágbà ẹ tún kú àbọ̀ sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyàré. Hello my friend Mr. BJ Bilangama ọ̀rẹ́ mi BJ láti India mo rí ẹ o. How are you brother? God bless you. I can see you, I can see you. BJ Bilangama from India, God bless you, I can see you. Bàbá wa Akérèdọ́lù Emmanuel alága ẹ̀kú àbọ̀ sórí ètò. How are you sir? Olúwatóyìn Anímáṣà ọmọ lẹ́yìn náà o ẹ̀mọ̀ kú àbọ̀. Bóòni Ṣẹ́wà Gloria Shuaibu àwọn tiwa látẹ̀kọ́nù látàjá ẹ̀kú àbọ̀ sórí ètò. Ruth Ọláìdé Adéjùmọ̀ mọ́mí ìwà bóòni ẹ̀mọ̀ kú àbọ̀ wọ́n ní ráìdọ̀ bàbá Ṣọ́wọ́nyá ẹ̀wò kọjá bẹ́ẹ̀. Mahogany Dorosel, I can see you, God bless you. Welcome to the show. Ṣọ́wọ́nyá yẹn rèé. Grandma Olúbámikẹ́ Dúródọlá mọ́mí ìtìá ẹ̀kú àbọ̀ sórí ètò. Ṣọ́wọ́nyá rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ẹ̀kú àbọ̀ ẹ̀kú àbọ̀. Hello my brother Mr. BJ Bilangama, God bless you. Momore mímọ́ lòlúwa ń kọ́ wọ́kọ́ kó sókè. Mímọ́ lòlúwa ọ̀nà àràǹtà la gbé wọlé lónìí. Orí ọjọ́ kan àṣà kan ni ojúmọ́ kan àṣà kan ni. Dayọ̀ Agbọ́lá rédíò TV lẹ́wà. Babalota Digital Studio láti beam live to the world. Baltimore la fi kalẹ̀ sí o nípínlẹ̀ kan tó ń pè Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ẹ wá mọ̀ wò wá ràn. Ẹ ṣé wọ́n ní wọ́n àná ẹ ti sà. Àdúpẹ́ lọ́wọ́ thank God. Gbọ́n sókè. The Lord is holy. Mímọ́ lolúwa, the Lord is holy. Mọ́mí ìwà Olúbámikẹ́ Dúródọlá mo tún ti rí yín lórí bàbá ló ń ta ẹ̀kú àbọ̀. Àjọ máa gbádùn ara wa tó lónìí. Bẹ́ẹ̀ bó ṣe ń gbádùn sìgá, tí Yorùbá ń gbádùn tábà, táwọn Èkìtì ń gbádùn yán àtọbẹ̀ ẹ̀gúsí. Tó Ògbómọ̀ṣọ́ ń gbádùn ọkà àtọ́tún máa ń mú kọ́ yẹ gan lé. A máa fi ẹ̀gbẹ́mẹ̀tì ara wa lónìí.
mímọ́. kábíyèsí Elédùmarè ọba mímọ́ ọba ńlá gbogbo ayé ẹgbẹ́rúbá fọba tó dá gbogbo adarí gun ọba tó ní èmi inú ènìyàn pátá oníkọ́kọ́rọ́ ayé lọ́wọ́ àgádágodo ẹ̀mí ní gbogbo ènìyàn. Dixie too much money. Dixie too much money. Alẹ̀ pẹ̀pẹ̀ kẹ́nẹ́rí Dixie Olúgbòdì ìbò ni. Ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò. Bàbá ló ta yín náà rèé o. Lórí ètò Ṣọ́wọ́nyá láti Dayọ̀ Agboola rédíò TV. Sunday Àtàndá mo rí yín o, ẹ kú àbọ̀. Ṣé àfihàn lẹ́wà? Tá a bá ti rí ẹni tó bá tọ́jọ́ mẹ́ta, ẹ kú ilé, ẹ kú jọ́ mẹ́ta là ń sọ. Ẹ kú àbọ̀. Mímọ́ lolúwa, mímọ́ ló fi ṣaṣọ, mímọ́ lolúwa, ọba ńlá. Mọ́mí tí a girama Olúbàmí Kẹ́dúródọ́lá wọ́n ní àkú ìpalẹ̀mọ́ ọdún yìí o. Á bá wa láyọ̀ lórúkọ Jésù. Àmín 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 àmín. Ọ̀rọ̀ jáde àṣẹ gbọ́kadà tẹ̀lé lẹ́yìn yẹ́sìkẹ̀. Ẹ ṣe mọ́mí, God bless you. Ẹ gbórí kì í. Bàbá mi náà ń kírun ẹ̀mí inú àwọn wòlíì. Arúgbó ọjọ́. Adẹ̀gbà mọ́tẹ̀pá. Adáhunrọ̀ adáhunṣe. Bàbá mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Kábíyèsí o. Yọba ń dá fún arábìnrin. Lady Evangelist Dr. Alabi yọba ń dá fún ọ. Eli kábíkábí. Túrayá 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 túratututututu. Hey! Oh! Hey! Mímọ́ lolúwa. Ẹ jẹ́ asáré-dé yàrá kéde wa ká dálẹ̀. Let's go there. Gbó sókè. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760-8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Ètò Ṣọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kò ó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Ṣọ́wọ́nyá ètò Ṣọ́wọ́nyá ti dóde o. Ṣọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún àtúnṣe. Ṣọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹrì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Ṣọ́wọ́nyá. Ló máa bá fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ Ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Bẹ́ẹ̀ bá mí ìṣètò Ṣọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbò ọ̀sán ògiri gbígbẹ ni. Ṣọ́wọ́nyá pẹ̀lú Samis Dayo Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún àtúnṣe. Ṣọ́wọ́nyá ti dé. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o.
rédíò TV gbogbo ayé wọ́n ń bọ́ lẹ́dùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o Dayọ̀ Agboola àdúrà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o Dayọ̀ Agboola rédíò TV nípọ́tímọ̀ Maryland ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Hooray! The Point of Grace 2018 of Joy Overflow International Ministries, aka Rabboni House, is here. God of Laughter will feature salvation, breakthrough, deliverance, healing, and lots more. Date is December 21 to 23, 2018 at Rabboni House, 437 Eastern Boulevard, Suite B, Access MD 21221. Time 6 p.m. on Friday, December 21, 5 p.m. on Saturday, December 22, and 1 p.m. on Sunday, December 23. Saturday, December 22, there will be a book launch at the same venue. The books are titled Keys to Covenant Lifting and Politics in the House of the Lord. Ministry, Bishop Felix Owolabi, Bishop Emmanuel Mark Jones, Host Pastor, Reverend Pastor Victor Akiyemi. Come and be blessed. Jesus is Lord. Dayọ̀ Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. Sọ́yàlẹ̀ tó ètò káfẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yàlẹ̀ tó ètò káfẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday àtọ́jú ajé sọ́jọ́ ojúmọ́ ni o. Sọ́yàlẹ̀ tó ètò káfẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yàlẹ̀ o ètò tó lóyún ládùúgbò wà polówó ọjà kájébù bàjẹ́ polówó ọjà ṣàbọ̀nkóhùn ẹ̀wẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yàlẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yàlẹ̀ o ètò tó lórí polówó ọjà kájébù bàjẹ́. oníṣòwò ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ ṣọwọ́ ń yá lẹ́tò tó ń datẹ́gùn láàmú ṣọwọ́ ń yá lẹ́tò tó kọjá àbìkí ápù ẹ wá polówó ọjà yín lórí ètò wa ṣọwọ́ ń yá. Adébóyè jọ Sàlámì ọmọlára mo kí yín o ẹ kú àbọ̀. Amos Olúwọlé Ọmọ́túndé mo kí yín ìgbà tá a ṣe kéde lọ́wọ́ lẹ́yìn wọlé mo kí yín ẹ kú àbọ̀. Jamiu ọ̀rẹ́ dípẹ̀ bó o níṣẹ́ wa bó o ní bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ẹ wo ètò Ṣọ́wọ́nyá ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Kọ̀sán wá sówó òwúrọ̀ kó san wá sóhun re alẹ́ kó jálẹ̀ gidi fún wa. Gbogbo wa àtibáre pàdé lòdì o ibikíbi tẹ́ ẹ bá wà ire ló máa jẹ́ tiyín. Ẹ káàsán níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ kú rọ̀lẹ́ ńlẹ̀hún o ẹ kú ojúmọ́ ẹ̀ẹ́dẹ̀ kálẹ́ bẹ́ẹ̀ ni orí ètò wa ètò yín ní Ṣọ́wọ́nyá la wà o láti Dayọ̀ Agboola rédíò TV. Tẹ́ ẹ bá wojú aago yín ní Maryland táwa wà bí aago méjì ó kù ṣẹ́jú méje lọ́dọ̀ tí yín bẹ̀ ń aago mẹ́jọ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà aago mẹ́jọ ó kù ṣẹ́jú méje ẹni UK ńkọ́ aago méje ó kù ṣẹ́jú méje àwọn ti tèmi New Texas aago méjìlá aago kan tí wọn ó kù ṣẹ́jú méje. Yes mo ní ojú òpó wa ti ṣí sílẹ̀ o ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá wọlé sórí ètò
ẹ pè wá lórí 443-410-2427 443-410-2427 ẹ̀tọ́ àyè pé ẹ̀fẹ́ pè wá sórí ètò Olúwafẹ́mi Oṣùọlálé OOI orí yín o ẹ̀kú àbọ̀ Ọlábòmí Sarah Ojúadé mọ̀rẹ́yìn náà ẹ̀kú àbọ̀ yé ire ní ká máa bá pàdé níbikíbi tá a bá lọ ká máa bá re pàdé tá a bá ń sáré ká bá re pàdé tá a bá rìn ká bá re pàdé tá a bá wọ mọ́tò ká bá re pàdé tá a bá fẹsẹ̀ rìn ká bá re pàdé bójọ́kọ̀ òfurufú la wọ̀ ní ká bá re pàdé bójọ́kọ̀ ojú omi la wọ̀ ká bá re pàdé bójọ́ kẹ̀kẹ́ la gùn ká bá re pàdé ire kó máa jẹ́ tiwa lójoojúmọ́ bíre bá lè jẹ́ tèmi kíre máa jẹ́ tẹ̀yìn olólùfẹ́ mi lórí ètò gbogbo ìtẹ́ wà lórí ètò pẹ̀lú wa kíre máa jẹ́ tiyín. Lónìí ọjọ́ Wednesday ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2018 ó kù bí ọjọ́ 11 tọ́dún yóò fi lọ ọjọ́ 11 tó kù yìí Ọlọ́run ó máa bùkún gbogbo wa o ọjọ́ 11 tó wà yìí tó kù yìí Ọlọ́run ó máa dáàbò bò wá. Maureen Ajawe, I can see you. Maureen Ajawe, welcome to the show. God bless you, I can see you clearly. Ẹ kú àbọ̀. Mo ní ní January 12 ọjọ́ kejìlá oṣù kìíní ọdún 2019 January tó ń bọ̀ ọjọ́ kejìlá à ń gbé ògbóǹtarìgì eléré ìtàgé ni Òkúnnù eléyìí ṣe inú stúdíò inú họ́ọ̀lù lẹ́gbẹ́ bá pàdé agba họ́ọ̀lù ni olórin wádẹ̀ pọ̀ bẹ́ẹ̀ náà Lékan Ọlálékan Láyùbá ẹ wò lálẹ́ ọjọ́ yẹn ó máa látọ̀bọ̀kì ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ lẹ máa wọlé ẹ wá bó Òkúnnù sọ̀rọ̀ ẹ wá bí ní béèrè tẹ́fẹ́ bí ẹ wá rí Òkúnnù ẹ jẹ́ ká jọ celebrate ẹ jẹ́ ká jọ jó síjú Aláyùbá on the 12 ní Babalonta production àtàwọn other promoters ní Maryland àwọn alájọ tó wọ́pọ̀ tàbí gbé jáde tí àmìlẹ̀ bá jáde àmú wá sórí ètò ẹ máa bẹ̀rẹ̀ sí ní rí ẹ̀ẹ́dẹ́ wá fẹ́ jọ̀yìn wa ń bẹ̀ ẹjọ́ ẹ̀ wa Mr. Kamis Amtuyi a máa nídìí ẹ̀yin náà nínú kọ́mítì yẹn o ẹ pè mí láyé ètò òun òkú ní nọ́mbà yín lọ́wọ́ ẹ pè mí sórí 443-760-8578 443-760-8578 ẹ lè pè mí lẹ́yìn ètò ṣùgbọ́n ẹ pè mí lọ́wọ́lọ́wọ́ lórí ètò báyìí ẹ pè sí 443-410-2427 ojú òpó wa wà ní ṣíṣílẹ̀ 443-410-2427 ètò ọ̀nà tá a fi lè gbà pè yín wọlé ní o Kọ́lápọ̀ Ọlámilérè mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa Tósìn Akínmọ́ládùn àbúrò mi dáadáa ó yẹ ń lu drum set ló ń kọrin ẹ kú àbọ̀ bóò ni how you na dey yes ṣọwọ́ yẹn rèé láti Dayagbola rédíò TV gbọ́dọ̀kẹ́ arákùnrin ó yá gbọ́dọ̀kẹ́ láti tẹríba rèé wọ́n fẹ́ paná yìí Ọlọ́run yìí láti tẹríba. Mo béèrè kan lánàá ààrẹ nìkan kan kó dáhùn kí wà ló dé mo ní tó bá yẹ pé ìwọ ni Jósẹ́fù táwọn aníyàwó àfẹ́sọ́nà rẹ Màríà ó lóyún tẹ́ẹ̀tì ẹ̀mẹ́ tó lóyún ṣé wọ́n gba Màríà tọmọtọmọ bí Jósẹ́fù ṣe gbà á ẹ pè wá sórí ètò 443-410-2427 mo ní lánàá pé èèyàn mẹ́wàá tó bá kọ́ pè fìlà Fada Christmas wà nílẹ̀ ara ẹ̀bùn tá Fada Christmas fún wa kù níjọ́ sátidé mo ló wà nílẹ̀ tá máa fún yín ẹ̀bùn náà ni tó bá yẹ pé wọ́n ni Jósẹ́fù ṣé o lè gba Màríà àtira pẹ̀lú olóyún ẹ bá wa dá sí i. Tami máa yọ mí pé mo
sáré tẹríba rèé o. Sọ fún màmá bóyá sunkún mọ́. wò ó kó o bẹ fún. Ẹni tó ṣe mí ń bọ̀ wá ṣe ra rẹ̀ o. Ọ̀tá mi máa yọ̀ mí pé mo ṣubú. Ilé lọ́yà mi yẹ̀rẹ̀ mọ́ dídé o. Ẹ bá mi sọ fún màmá bóyá sunkún mọ́. Ẹni tó ṣe mí ń bọ̀ wá ṣe ra rẹ̀ o. ẹni tó ṣe mí ń bọ̀ wá ṣẹ́ra rẹ̀. Ọba òkè. ọ̀tá tí ò bá padà lẹ́yìn mi á kẹ́jọ̀gbọ̀n. dínóbù mo mọ̀ rí yín. ọ̀gá àdòwú dínóbù bàbá nìyẹn. ẹ kú àbọ̀ sórí ètò. èyí ni Ṣọ́wọ́ ń yá tó wá láti ilé agbódo wa. Dayọ̀ Agboola rédíò TV. ẹ̀yin tẹ́ bá ti download radio application wa o. ẹ lọ tààràtàrà ẹ download ẹ̀. ẹ wò ó tẹ́ ẹ bá download ẹ̀ tán bóyá máa rí lórí fóònù yín rèé tẹ́ ẹ bá download ẹ̀ ó rèé bóyá máa gbé jáde lórí fóònù yín nìyẹn ẹni pé lóko tí ń bẹ lẹ́yìn nìyẹn ló wà bẹ́ẹ̀ gbogbo bá yé ṣètò lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ ló ń dún àbẹ́fẹ́ kọ̀ǹfàmù ẹ̀ bá yé ṣètò lọ́wọ́lọ́wọ́ ló ń dún ó rèé yéé bí ètò ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ló ń dún ó nìyẹn lọ́wọ́lọ́wọ́ live ó ń lọ bẹ́ẹ̀ ẹ lọ download ẹ̀ kẹ́ ẹ máa gbọ́ ọ̀fẹ́ ni àti nìkan máa sanwó ẹ̀ lọ́wọ́ báyìí yéé gbégbégbé gbóhùn sókè. Ìwọ aláàánú olóore jùlọ. ẹ ṣe dínóbù wọn ní bàbá ló ń ta Ìwọ aláàánú olóore jùlọ. Ọlọ́run bí mo bá fẹ́ ṣìnà, bàbá mú mi padà wá sílé. Ilé ìgbà tí mo bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé o, bàbá mú mi padà wá ságo. bàbá tí mo bá fẹ́ ṣìnà mú mi padà wá sílé máa ń ṣègbè mú mi padà wá ságo bàbá. Fẹ́ ṣìnà. Bàbá mú mi padà wá sílé. Nígbàkigbà tí mo bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé o, bàbá mú mi padà wá ságo. àdémẹ́tì lẹ́gbọ́n yẹn ó yẹ kí ni ó ṣá koríkorì. Lémi, mo lè bá àfihàn mi ló tó ìràwọ̀ mi tó tán. Ìràwọ̀ mi tó tán, kó má ṣe dúró. Ìyá tó mú wa láṣẹ, bí mo bá ti tán, tó mú wa láṣẹ. Bí mo bá rà mọ́tò, tó mú wa láṣẹ. Mo lémi, mo lè bá àfihàn mi ló tó ìràwọ̀ mi tó tán. Ìràwọ̀ mi tó tán, kó má ṣe dúró. Orí mi ò gbọ́dọ̀ burú o. Àtòrìṣe 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 orí mi ò gbọ́dọ̀ burú o. Àmọ̀kẹ́ Adéwùmí mo rí ibẹ̀ yẹn wọlé o ẹ kú àbọ̀. Ọwọ́ mi lókè bí mo bá wù. Hey. Ọwọ́ mi lókè. ọ̀gá ìdí bẹ́ẹ̀ ni o a sì ń ṣe o a sì ń ṣe ẹ ṣe
Yes. Olúwa sórí mi o, bí mo bá òun wẹ̀ ìbàjẹ́ dáríjì mi o. Olúwa sórí mi o, bí mo bá òun wẹ̀ ìbàjẹ́ dáríjì mi o. Olúwa sórí mi o, bí mo bá òun wẹ̀ ìbàjẹ́ dáríjì mi o. Olúwa sórí mi o, bí mo bá òun wẹ̀ ìbàjẹ́ dáríjì mi o. Bí mo bá òun wẹ̀ ìbàjẹ́ dáríjì mi o. Bí mo bá òun wẹ̀ ìbàjẹ́ dáríjì mi o. Bí mo bá hùwà ìbàjẹ́ dáríjì mi o. Bàbá bí mo bá hùwà ìbàjẹ́ dáríjì mi o. Bàbá bí mo bá ti hùwà ìbàjẹ́ dáríjì mi o. Bí mo bá hùwà ìbàjẹ́ dáríjì mi o. Mo ní bí mo bá ti hùwà ìbàjẹ́ dáríjì mi o. Bí mo bá hùwà ìbàjẹ́ dáríjì mi o. Tóbi máa ń bá sàmì ẹ̀ṣẹ̀ kò tẹ́lẹ̀ tó lè dúró. Bí mo bá hùwà ìbàjẹ́ dáríjì mi o. Bàbá bí èjì tí kò tó mọ̀ wá ṣiṣẹ́ ìlú ọ̀sẹ̀. Bí mo bá hùwà ìbàjẹ́ dáríjì mi o. Whoa. Dáríjì mi Jésù, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀jẹ̀ mi. Bàbá nítorí ẹ̀jẹ̀ rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Dáríjì mi Jésù, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀jẹ̀ mi. Bàbá nítorí ẹ̀jẹ̀ rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Dáríjì mi Jésù, èmi ò máa ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ mi. Bàbá nítorí ẹ̀jẹ̀ rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Dáríjì mi Jésù, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ mi. Bàbá nítorí ẹ̀jẹ̀ rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ mi. Bàbá nítorí ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ ṣé. Nítorí ọ̀rọ̀ rẹ̀. Let's go there. Nítorí ìpè mi. Jáde wálẹ̀. Ẹ má bínú o. Mo ń ka kọ́mẹ̀ntì àwọn èèyàn kan ni. Yes. A ti padà àgbàjù sórí ètò. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ètò ní. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ètò ní. Súnbọ̀ Akítì ọmọ wọn nílé Balógun. Amọ̀dúpẹ́ bó ni ẹ káàbọ̀ sórí ètò. Ṣàlàáfíà ni. Bó ni òní ó ti rí òní ó da. Exhibit carry. Thank you very much. God bless you. Exhibit carry. Thank you very much. We really appreciate you. My brother, Mr. Rashid, I can see you. Súnbọ̀ Akítì bó ni. Mo ní ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ tòní. Ìgbéraga ní síwájú ìparun. Ìgbéraga ló síwájú ìparun. Ìgbéraga ló síwájú ìparun. Yes. Tó o bá ti gbéra rẹ ga, ńlẹ̀ lọ́ọ́ ti bára rẹ. Kí ló ń jẹ́ ìgbéraga? Ẹ gbọ́ lọ́tún lósì kí ló ń jẹ́ ìgbéraga? Tí apá rẹ bá ti ń wú ju iṣẹ́ ọwọ́ rẹ lọ, tó ti wò pé èmi mo jẹ́ báyìí, tó wò pé èmi mo jẹ́ báyìí,
èmi ni eléyìí wọn lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ìwọ ló mọ gbogbo ẹ̀ tán ìgbéraga ní síwájú ìparun bíbélì ní ẹnikẹ́ni tó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tó bá wà rẹ̀ sílẹ̀ ńkọ́ a ó gbé ga ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ṣe wípé wọn ò tí ì jẹ́ kankan tó láwọn jẹ́ mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe pé wọ́n máa tẹ̀lé gàùgàùgàù ní wọn mọ bó ṣe ń lọ kí ló gbé sápá tó hàn yẹ́ ìgbéraga ṣẹlẹ̀ ìgbéraga bàjẹ́ ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí nù ó ní ẹ má jẹ́ àṣègbéraga ẹ wo kábíyèsí kan o ó níyàwó bíi 12 ṣùgbọ́n ó fẹ́ràn èyí tó jẹ́ ayò ń bẹ́ẹ̀ ó fẹ́ràn èyí tó jẹ́ èyí tó fẹ́ gbẹ̀yìn ìyàwó 12 ó fẹ́ràn rẹ̀ bí nǹkan míì kán tó ṣe ohunkóhun ìyàwó yìí ni kábíyèsí á pè kó wá bóun ṣe arábìnrin yìí wò pé ó mà lẹ́wà pọ̀ torí bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe fẹ́ràn òun ó wá ṣọjọ́ ọjọ́ kan ó ṣọjọ́ ọjọ́ kan kábíyèsí pé ìyàwó ẹ̀ kékeré yìí ó ní dákun wá bá rin ẹ̀yìn mi dákun wá bá mi rin ẹ̀yìn mi obìnrin dé ó bẹ̀rẹ̀ sí ń bá kábíyèsí rin ẹ̀yìn ọ̀pọ̀ ọdún yóò mọ nǹkan lápẹ̀ ní rin ẹ̀yìn torí pé ẹ̀dí pẹ́nu èbó ó ní kó wá bóun fi ọṣẹ sẹ́yìn òun kó bóun fi kàìnkàìn gbó yànnà pè ní rin ẹ̀yìn bẹ́ẹ̀ ni ó ní kó bóun fi ọṣẹ sẹ́yìn òun kó bóun rin ẹ̀yìn káyọ̀dé ayọ̀lá àyìndé mo rí yín o ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà God bless you ẹ kú àbọ̀ fọ́tò di pé mo kán lu agbami ìtàn yìí ẹ̀jẹ̀ ń tún sáré gbé ìkéde yìí lẹ́ẹ̀kan sí torí pé tẹ́ ẹ bá wojú aago yín aago 2 ó ti kọjá ìṣẹ́jú 9 báyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí yẹ́sìkẹ́ so therefore ẹ̀jẹ̀ sáré gbé ìkéde yẹn lẹ́ẹ̀kan sí ń bọ̀ o bàbá wa Ebenezer Obey ń bọ̀. ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o Sọ́wọ́nyá ti dóde o ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n kó a tó sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹrì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Yóò máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Bẹ́ẹ̀ bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbò ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n kó a tó sí i. Sọ́wọ́nyá ti dé. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof.
the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bù bíyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayo Agboola. Kò sẹ́gbẹ́ nílẹ̀ yìí ó. Agboola rédíò TV ní Baltimore Maryland ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. Hooray! The Point of Grace 2018 of Joy Overflow International Ministries, aka Rabboni House, is here. God of Laughter will feature salvation, breakthrough, deliverance, healing, and lots more. Date is December 21 to 23, 2018 at Rabboni House, 437 Eastern Boulevard, Suite B, Access MD 21221. Time 6 p.m. on Friday, December 21, 5 p.m. on Saturday, December 22, and 1 p.m. on Sunday, December 23. Saturday, December 22, there will be a book launch at the same venue. The books are titled Keys to Covenant Lifting and Politics in the House of the Lord. Ministry, Bishop Felix Owolabi, Bishop Emmanuel Bach Jones, Host Pastor, Reverend Pastor Victor Akiyemi. Come and be blessed. Jesus is Lord. Ètò tá a fẹ́ gbọ́, Dayo Agboola rédíò TV. Lọ́yà lẹ́tọ̀, ètò tá a fẹ́ gbọ́, Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé, lọ́jọ́ Jímọ̀ níyọ̀. Lọ́yà lẹ́tọ̀, ètò tá a fẹ́ gbọ́, Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni lọ́yà yìí, ètò tó lóyún ládùn lórí ọjà. Kájẹ́bù bàjẹ́ olówó ọjà tàbó nǹkan ẹgbẹ́ Dayo Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Lọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV. Lọ́yà yìí ètò tó lórí olówó ọjà kájẹ́bù bàjẹ́. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ìyá àti mọ́mí wa màmá Rúùtù Àpáta ìyá kọ́ mi on my cell phone. Mo kí yín o ẹ kú àbọ̀. Wọ́n ní bàbá ló ń ta ṣọwọ́ ń yá o. A kú ọdún a kú ìyèdún ọdún àyàbò fún gbogbo wa. Àmì ẹ ṣeun ìyá. God bless you ìyá Àpáta ìyá kọ́ mi on my cell phone. Ẹ ṣeun ẹ kú dìde ọjọ́. God bless you. Ọ̀rẹ́ ní fẹ́ kọ́lé wa, ẹ kúrò lọ́nà rẹ̀ ní fẹ́ kọ́lé wa, ẹ dàgbò lọ́nà rẹ̀ ní fẹ́ kọ́lé wa, ó jáde ẹ kúrò lọ́nà rẹ̀ ní fẹ́ kọ́lé wa. Sàkúrú balẹ̀ gan ní kúrẹ́ gàǹgàn kúrẹ́ jì. Ó bá ń dára sàn, rọra ṣe ò rọra ṣe, nànánà ọmọ ẹ̀mí rọra máa tó. Rọra ṣe ò rọra ṣe, nànánà ọmọ ẹ̀mí rọra máa ṣe. Bálọ̀mọ́ bá pọ̀ jù lára ẹni, bálọ̀mọ́ wá dànù. Rọra ṣe ò rọra ṣe, nànánà
Abanashada, Elimi Elimina, Elimi Kankaburi, Chelsea Edide, Elimi Elimina, Elimi Kankaburi, Yazena Edide, Baka Edide, Kibaku Edide, mo ní ọba aláyé yìí o Elimi ló bá pe ìyàwó rẹ̀ ayò ìyàwó kejìlá tó fẹ́ràn jù ló ní kó wá bóun rin ẹ̀yìn òun o kó bóun fi kàn ìkàn gbó ẹ̀yìn ẹ ṣáàmọ̀ bí tọkọ-tìyàwó ṣe máa ń dọ̀wẹ́kẹ̀ ibi tíyàwó tó ti ń fọwọ́ gbó ẹ̀yìn ọkọ rẹ̀ lórí ìgbéraga tó gbé wọ̀ ló bá mọ́kọ ẹ̀ lápá ló bá dàpọ̀ ẹ̀ mú ayé àti ẹ̀jù báyìí lọ tí gbogbo èèyàn ń bẹ̀rù yín àṣẹjà tí ń bẹ lódò tí ń da arúgbúrú kò tiẹ̀ tóbi jù báyìí náà lọ. pásítọ̀ Dúródọlá Olúdàmọ́lá mo rí yín o ẹ kú àbọ̀. pásítọ̀ Dúródọlá Olúdàmọ́lá ẹ kú àbọ̀ sórí ètò. bó o ní iṣẹ́ wa ṣáàfíà lẹ́wà. yes mo ní ló bá mú ọkọ ẹ̀ ló bá fọwọ́ gbó lápá báyìí kábíyèsí àṣẹjà tí ń danú gbó tí ń danú odò rú kò jù kó kọ́ ló báyìí àṣẹ ti ẹ̀jú báyìí lọ tí gbogbo èèyàn sì à ń bẹ̀rù yín ọkọ rẹ̀ ní ó ní bẹ́ẹ̀ ni n ò jù bẹ́ẹ̀ náà lọ ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́mi kóra yín sí parun ọlọ́mọdé ẹ̀ sọ ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́mi bára yín bíi tí ọ̀dà ọlọ́run ò ní jẹ́ ẹ sọ o. ó bá rin ẹ̀yìn tán ọkọ rẹ̀ ní ọmọ lọ. bí wákàtí méjì sígbà tí kìíní ìṣẹ̀lẹ̀ ọba nìkan la gbogbo káàkiri ìlú pé káwọn aráàlú kọ́ pàdé òun. ẹ mọ̀ fáwọn olórí ọba apá kejì ọba náà máa ń jókòó sí apá kejì ọba náà jókòó sí ẹgbẹ́ ọba náà jókòó sí. Abídèmí Láwánsìn mo rí yín o ọmọ wọn ní Kòròdú Mr. Abídèmí Láwánsìn mo rí yín ẹ kú àbọ̀ bó oníṣẹ́ wa ẹ káàbọ̀ sórí ètò wa o ètò Ṣọ́wọ́nyá rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV ẹ kú àbọ̀. ọba bá nìkan láago káàkiri o kán pàdé onígbàgede gbogbo wọn wá sí gbàgede ìyàwó náà jókòó rẹ́dẹ́rẹ́dẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọba bẹ́ẹ̀ bá gbàgbé ó máa pa ọba àṣẹ ti ẹ̀jù báyìí lọ tí gbogbo èèyàn ń bẹ̀rù yín ṣé ìyàwó òkú mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀. Ọlálékan Aláyùbá Ọlálékan Aláyùbá bó o ní òyìnbó olórin ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò ọjọ́ sátidé ọjọ́ 12 January ó máa látàbọ̀gì o olórin tó mọ̀ wá kọ níbẹ̀ rèé nígbà tá a bá ń gba Òkúnnù lálejò tá a bá ń gba òṣèré nì Wálé Akóredé Òkúnnù tá a ń gbà lálejò olórin tí ó mọ ju orin sí wa ń bẹ̀ náà ni Ọlálékan Aláyùbá Ọlálékan Àyùbá tí wàá lè bọ̀ ní yes mo ní kò yá ọba yìí ó ní kíyàwó òun kó dìde kó lè gbé àwo tó wà ń bẹ̀ ń ìgbà tó wà ń bẹ̀ orí kó ṣí ìyàwó rò pé bóyá ọba tún fẹ́ gbé ẹ̀kọ́ ní nǹkan tó tún dáa ní ayín pé wò pé bóyá ọba fẹ́ ṣe òun lóore ni ṣíṣí tíyàwó ṣí gbá orí bàbá rẹ̀ ló bá ń bẹ o orí bàbá ẹ̀ ló bá ń bẹ ohun tó ya ìyàwó ìlẹ́nu ni pé
láàrin wákàtí méjì tóun fi ṣe tán yẹn wọ́n ti lọ gbórí bàbá òun wọ́n ti bẹ Túndé Fáòkúnlà Mr Saxophonist mo rí yín o ẹ kú àbọ̀ ṣọwọ́ yàrá láti Dayo Agbola rédíò TV ṣẹ́wà ẹ pẹ̀lẹ́ ṣàfíà ni yes ó yà arábìnrin lẹ́nu pé wọ́n ti sáré bẹ́ orí bàbá òun wọ́n bẹ́ bàbá òun lórí orí bàbá òun náà bẹ́ yìí kí wá ló dé ọba wa sọ fún pé òun ò jù báyìí lọ o táwọn èèyàn fi ń bẹ̀rù òun agbára tí ń bẹ lọ́wọ́ òun nù ìgbéraga ló ti gbé ọwọ́ ìgbéraga ló ti gbé ọwọ́ ọba pàṣẹ pé kán mú òun náà kán bẹ́rí rẹ̀ síbi ògún má ṣe garagara o òní lágbájá sọ má ṣe garagara. Bíbélì ní ìgbéraga ní síwájú ìparun Yorùbá ní ajá tí ọba sọnù kì í gbọ́ bèrè ọlọ́dẹ àwọn òpè kí ni bèrè wo náà fàn bẹ́ẹ̀ ni ìgbéraga nìgbéra ṣẹlẹ̀ tó bá bára rẹ nípò kan lò ó tọ̀wọ̀tọ̀wọ̀ mọ̀gànpá bí ọlọ́pàá Nàìjíríà owó onímọ́tò bẹ̀rẹ̀ sí ní kó gbà tí bò ó bẹ̀rẹ̀ sí ní lu onímọ́tò ìbọn ní ògbófinró ni wọ́n ní ògbófinró ni Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK ẹ mà káàbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà ẹ pẹ̀lẹ́ bóòní aya rẹ̀ ń kọ́ adémi ni àtàwọn ọmọ ẹ kú múra kérésìmesì ayin lódú gíragíra lẹ́yìn orin kan tá a fẹ́ pè yìí àwọn àpè bàbá wa ayéfẹ́lẹ́ kọ́ bá gbàdúrà ìparí yẹ́sìkẹ́ mọ́jẹ́ gíragíra Ọlálékan Láyùbá I cite you God bless you my brother ẹ kú àbọ̀ Adéwálé Ọlọ́lá ní àlàáfíà láwà yìí náà ń kọ́ àwà lálàáfíà Mercy Nnamdi Gbénga Ṣówùmí ẹ kú àbọ̀ ẹ ń bá bóore ẹ bá bómi omi ìṣẹ́wọ́n kọ́ owó oúnjẹ ẹ bá bóore ọ̀fẹ́ ń kọ́ bá dùn à ẹ kú àbọ̀ sórí ètò. Tí wọ́n bọ́ ta bẹ́ẹ̀ Somebody,
ṣáláfíà lẹ́wà àwọn ọmọ ń kọ́ o baálé yìí náà ń kọ́ ẹ̀kú àbọ̀ bàbá wa àrẹ̀mọ Abíọ́dún Alfred òkèyìn náà ẹ̀kú àbọ̀ ẹ wò ó àsìkò ti lọ bàbá wa yé fẹ́lẹ́ wọ́n bá akọ nìkan jáde Head to hell. Ó máa ró, ó máa ró, ó máa ró, oró kàngókàngó. Ó máa ró, ó máa ró, ó máa ró, oró kàngókàngó. Agogo ayọ̀, ó máa ró. Agogo ayọ̀, ó máa ró. Oro kange kange, oro kango kango, oro kange kange. Ibi gbogbo tí mo bá wà, ó máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà, ó máa